ya uzil kitaba bi quwwati agbára ni ó fi mọ́rọ̀ Ọlọ́run ọba lọ́wọ́ wa atayna hukman sabiyan ẹ̀rí méjì náà ni bí ọmọ olówó bá lòde ọ̀rọ̀ ẹran kọ́ ní ìṣòro rẹ̀ torí pé ìjọ iléyà kọ́ làwọn jẹran lé wọn ojoojúmọ́ ni wọ́n rẹran jẹ àmọ́ àwọn ẹlẹ́ran lájọ iléyà yẹ́wò àdìgbẹ́ bá múyàn ẹ̀ tó bá múyàn ẹ̀ bá ń wá sí nítorí pé kèrí jẹ déédéé ni ṣé wíyáyá ọ̀rọ̀ pa wọ́n lébi ọ̀rọ̀ òṣìṣẹ́ wọn níwọ̀n kò di méjì ọ̀rọ̀ wa pa wọ́n gẹ̀ẹ́gẹ̀ẹ́ kò di mẹ́ta nítorí pé ilé ọ̀rọ̀ ni wọ́n ti wá ọ̀rọ̀ ni wọ́n ń sọ ṣùgbọ́n bó bá rí báyìí gbogbo ìṣẹ̀lẹ̀ kọ̀ọ̀kan ni wá sí ẹlòmíì ńgbà tí ń sọ lẹ́ẹ̀kan pé ọ̀kan náà àwọn ní olórin ilẹ̀ yìí náà díwánù Jáìbádé ó lẹ́ni ọba lálàwọ̀ òmùrín kọ làákàyè ni ò sí nítorí pé ọlọ́gbọ́n ni Jáìbádé ń bá wí èyí náà ni ọ̀jẹ̀ nǹkan orí bó ti yẹ orí máa fáwọn àti sìn kọ̀sásáájú kọ̀ságbà kọ̀sọ́mẹ̀yìn ọba ti débì kan kò ní kọ́sí àwọn olówó iná gbogbo owó rẹ̀ tánjọ́ kan náà dédé tí ọba bíi abùkátà kálukú ní iná kọ́sẹ́ni tí ọmọ mi rò jẹ́ ìsìtò níyì tí wọ́n wá ṣe púpọ̀ yìí kí ó wàá sọ wọ́n di ọmọ akéwú ọlọ́run ní bàtí yín jẹ́ àmín ya Allah àti ilé àtọ̀nà yín ò ní bàjẹ́ o àmín ní ti ń jẹ́ tẹ́rìbíyà lọ́dọ̀ àwọn Sufi náà nù ọ̀kan náà wọn afa wa adókítóró Rọ́tìb Nàbìlísì ọmọ Súríà ni wọ́n ní kọ́ mọ ìyáza bẹ́yìn ní azudu wàlúwàrà ó ní azudu ó ní kò sí jẹ́ǹpé nsúdu tẹ́rkù máa láyà nfàwùkà fi dúnìyà gbogbo tó bá kó lọ tí ò ní wúlò fún ọ láyé bọ́ bá ti rí ìdálẹ̀ ọ̀run ayé sánà nù ìwọ̀n ẹ̀wù tí ó wúlò fún ọ wọ̀ ìrànlẹ́ tí ó wúlò fún ọ bọ́ bá ti ń lé tí ò ní wúlò ó ní kọ́ dálẹ̀ wọ́n wá ní kí ni jẹ́ wàrà ó ní wàrà ò ní pé tẹ́rkù máa yẹ dúró kàfìlà ákírà ntí ò ní jẹ́ orí bí kọjá láìkí àmọ́ tí ó wà ní kánnájàngbọ́n tètè dálẹ̀ gbogbo eléyìí táwa ń di kí àwa kéékèèké sí tí ò ní já dókè ní ká máa du yìí ká máa du kíní ọba títí ń kó yìí tẹ̀lé yín ò ní gba ìlọ yín àmín kílẹ̀ dà tẹ́ẹ̀tì dà kọjá kí dà dọ́mọ lẹ́kún wọ́n gun mọ́tò tí wọ́n ń gun àga wọ́n fi gùn kéésì mọ́tò téèyàn kan takoro nù rẹ̀ bí ìjà pàfà mọ́tò tó ẹ pé bẹ́yìn ó ti ṣẹ́ṣu òkèrè àfáwà kò ní gbogbo ẹni ọba gun jíìpù àfẹni tí máa rí nǹkan bù ẹni tí máa ń ṣèṣì lórí ò lè rí ibù bàbá wa Sheikh Daud afisọ̀lọ́ wàrà áwò àmín ya Allah ọlọ́run ní jẹ́ra padà sí àbúrú ṣé wọ́n ti ké làkájá kò tí ṣé òyàyà tí mo wí abẹ́ tọ́jú ẹ̀ ní ẹ̀dàkọ̀ ẹja tún farabalẹ̀ ké lẹ́ẹ̀kan sí àní tá a lè fún wọn jù bá ń lọ laqad ja'akum rasulun min anfusikum azizun alayhi ma antum harisun alaykum bil mu'minina rahufur rahim wa in tawallaw faqul hasbi Allah la ilaha illa huwa alayhi tawakkaltu wa huwa rabbul arshil azim. bàbá wa Abu Talaba Sheikh Daud Abdulmajid afanla hafizahullah wa ra'ahu àmín ọba tó fi yín sọ gángan gbà tó fi gbà sọ gángan yín tí ó wá jẹ́ nìkan ta sí ẹnìkan ìgbà mọ́ ṣáìsì ẹlòmíì máa wá ní ẹ̀ tẹ́lẹ̀ nù bẹ́ẹ̀ kéṣì nísìnyí wà láàyè ẹnu rẹ̀ ọ̀ràn máìkì ọlọ́run tí ó tì yín wọlé ńjọ́ ẹ̀ tí ń bẹ̀ ọlọ́mọ tì yín wọlé o àmín ọlọ́run bàbá Sheikh Adam àmín ọlọ́run járe yín pẹ́ àmín gbogbo tí mo ṣe fún yín láàdúrà làkájà kùn tiwọn torí pé ẹ̀kan náà láàkè mìíràn àǹfààsíkùn ní ẹja ké kí gbogbo anfus tó wà bẹ́ẹ̀ kọ́lọ́ wọn bá ń kó jọ làkàjá kọ̀rọ̀ sólè mi ní anfasikun hasizun alayhi ma anitun harizun alaykum min harizun alaykum bil mu'minin rahufur rahim fa in tawallaw faqul hasbi Allah la ilaha illa huwa alayhi tawakkaltu. aba yóò ṣe fẹ́ yìí lẹ̀ fún wa má gbowó àdúrà lọ́wọ́ stars o àtìlẹ́yìn wọn ti dé tipẹ́tipẹ́ o Èkó Ìlọrin làwọn ń gbé Èkó làwọn ń sẹ́yìn dé tó bá wọn. فسلم عبدك لفعلا ليرشد الناس إيمانا وتسليما
ثبت برجلي مناظما فيها بطول عمر وإحسان المسدين بطول عمر وإحسان المسدين الله يا كافي الله يا شافي الله يسلمنا الله يعافينا. لقد جاءكم لإلاف بسم الله الرحمن الرحيم. لقد جاءكم رسول من أنفسكم عزيز عليه ما عنتم حريص عليكم بالمؤمنين رؤوف رحيم. فإن تولوا فقل حسبي الله لا إله إلا هو عليه توكلت وهو رب العرش العظيم. بسم الله الرحمن الرحيم. لإلاف قريش إلافهم رحلة الشتاء والصيف فليعبدوا رب هذا البيت الذي أطعمهم من جوع وآمنهم من خوف. آمين. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. gbogbo wa lápapọ̀ ẹ jẹ́ ká jọ kí Ọlọ́run lára ìjókòó alẹ́ yìí. ẹ jẹ́ ká jọ yin Ànábì Muhammadu sallallahu alayhi wa lára sallam. ìpàdé tèní. káwọn àjọ bá mukadamu wa Sheikh Ahmadu Al-Fulani dúpẹ́ lọ́dọ̀ Ọlọ́run lórí bí èní ti rí yìí. ká bá àwọn àgbàlagbà tí ń bẹ níkàlẹ̀ yìí ká kí wọn lára Ọlọ́run ká sì kí Ọlọ́run lára àwọn náà. gbogbo àwọn bàbá tí ń bẹ níkàlẹ̀ àlífà wa àgbà bàbá wa Kẹ́yẹdé rahimakumullah wa adamallahu hayatakum. bàbá wa àgbà ní àti ọ̀tẹ́ khalifa wa àgbà adamallahu hayatakum wa rahimakumullah. Àmín. bàbá wa àgbà láyédé ọ̀dọ̀ wọn náà láwà níjẹta mọ́júmọ́ àná nìbàdàn. bákan náà ni gbogbo àwọn hulafa kibar shuyukh mukaddamun ulama a'imma tẹwà níkàlẹ̀ tàbá ní a máa dá kọlọ́kọ̀ kan pàápàá jùlọ ẹni tí wọ́n fi kó gbogbo ẹ̀ ńlẹ̀ lọ́kànkan àtàwọn àgbàlagbà báwọn náà ni bàbá wa ìmáàmù láti Ẹdẹ. wọ́n fẹ́ràn gbogbo tí bá jẹ́ àfa púpọ̀ wọ́n sì sọ̀rọ̀ àwọn kalẹ̀ púpọ̀. bọ́lọ̀ ti ṣe yín ni mẹ́jọ tán lérí yín. Àmín. yín wá padà kí ẹni Ọlọ́run fúnra rẹ̀ dákọ tí wọ́n dọjà máa nù lára pé wọ́n ṣàpọ́nlé fún mi afáwa Sheikh Yahya Adamallahu hayatahu. as-salati amiru gbogbo àwọn juyusul Islam Allah. wa juyusul arwah amirul jaysh as-salati. Adamallahu hayatahu. Ọlọ́run dákun bá ń kí Àmín. ẹni bá dókè tán ó ṣòro òkè láti mọ èèyàn léèyàn kì í ti lẹ́lẹ̀ torí pé Olúwa ti sọ pé innal insana la yatgha an ra'ahu istaghna. tọ́mọ kí ó máa ń kúnlẹ̀ tọ́mọ kí ó ń dọ̀bálẹ̀ tí mùrídì ń kúnlẹ̀ tọ́mọ sẹ́ ń dọ̀bálẹ̀ fọ́gà rẹ̀ tábúrò ń dọ̀bálẹ̀ fẹ́gbọ́n rẹ̀ àti ilé màá sì nǹkan ó dìgbà tó bá dé ọ̀kánkán gíga tí ó bá ju bí ti ṣe lẹ̀ òun náà láàmà pé hakikatan almutawadi ìlélẹ́yìí ìtọ́lọ́n sí fún sẹ́lá Muhammad sallallahu alayhi wa sallam. tó sọ pé Ọlọ́run jẹ́ kí n máa ríra mi ní kékeré. Allahumma saggirni fi ayni wa kabbirni fi a'yunin nas. wa kabbirni fi ayunin nas. ó fi hàn pé àfáà Yahya tó kú bí tí wọ́n tún lọ lọ́dọ̀ Ọlọ́run àti lọ́dọ̀ àwọn èèyàn náà Ọlọ́run jẹ́ débẹ̀. Àmín. ẹ wá jájọ kí Ọlọ́run pé astaghfirullah astaghfirullah subhanallah subhanallah walhamdulillah walhamdulillah
ولا إله إلا الله ولا إله إلا الله الله أكبر الله أكبر ولا حول ولا قوة إلا بالله العلي العظيم بواوي ولا حول ولا قوة إلا بالله العلي العظيم عدد خلقه عدد خلقه ورضا نفسه ورضا نفسه وزنة عرشه وزنة عرشه ومداد كلماته ومداد كلماته ومنتهى علمه ومنتهى علمه ومبلغ الرضا ومبلغ الرضا اللهم صل وسلم اللهم صل وسلم على سيدنا محمد على سيدنا محمد الشفيع المشفع الشفيع المشفع خير خلق الله خير خلق الله وعلى الأنبياء والمرسلين وعلى الأنبياء والمرسلين وآلهم وصحبهم أهل الله وآلهم وصحبهم أهل الله. èèyàn méjì ni mo tún fẹ́ kí ní fi kíkí ní ṣe ojúṣe mi nítorí wàá bẹ lọ́hùn bẹ àná Muhammad láti pé káfá ọtún gòkè yìí lẹ́ẹ̀kan sí ẹ bá ń gbọ́ lọ́n tóbi. Allahu Akbar. nítorí ìdí prógámù pọ̀ àmọ́ ẹ̀kọ́ ni tó ṣẹlẹ̀ lálẹ́ yìí ẹbí ń tá a fa sàlẹ̀ kò tó wí. kíkí àkọ́kọ́ yóò lọ sọ́dọ̀ àfáàwà Ahmad tọ́lọ̀ ní kí wọ́n máa ṣiṣẹ́ yìí níṣẹ́ báwọn àgbàlagbà náà ti ṣe é kó sí à ń dọ̀nà rú fáwọn tí ń bọ̀ lẹ́yìn ni ọlọ́mọsá wọlá gbogbo àwọn àtàná tó ṣe tí wọ́n rí ṣe jáwa náà orí tiwa náà ṣe wọ́n jẹ́ abẹ́yìn jẹ́ fáwọn tí ń bọ̀ lẹ́yìn Àmín. ọ̀làlá ìlà àfa fẹ́ já nǹkan lẹ̀ wìláyà àwọn àgbàlagbà ń bẹ lára ṣé ó Yahya ṣe é ti rí Ayakumullah. ẹ tètè nà yín lẹ̀ ká pé àfa Yahya padà tọ́ ẹ kó bá wọ ẹ̀yìn jàmá bẹ gbọ́ lọ́n tóbi Allahu Akbar. ṣe rí nǹkan báyìí ká má dòore dúró fáwọn tọ́lọ́ ń fẹ́ tí wọ́n fẹ́ jàǹfààní oore bismillah. إذا اشتغل الرجال بأمر دينه gbogbo ẹni tọ́lọ̀ ń bá ní ó mójútó ẹ̀sìn bí àfáà Ahmadu ti mójútó yìí وليس يفوتهم دنيا وأخرى. ayé ò ní bọ́mọ lọ́wọ́ ọ̀run náà kò ní bọ́mọ lọ́wọ́ tó bá ti jẹ́ wípé ọ̀rọ̀ ẹ̀sìn lèèyàn mójútó èrè ń bẹ lára ẹ̀sìn púpọ̀ ẹni bá mójútó ẹ̀sìn yóò rówó ẹni bá mójútó ẹ̀sìn yóò rọ́lá ẹni bá mójútó ẹ̀sìn yóò ní gbogbo ohun téèyàn ní láyé lọ́nà rọrùn kò sì ní dítàlì kíámà lọ́wọ́ fún. فإن الدين در لا بدر. ẹ̀sìn tẹ́ ń wò yìí dúrún onídàálí góòlì ní dáámẹ́ǹdì ní fàdákà lẹ̀sìn láàbì dúrín onílọ́dí kò sí pírọ́blẹ́mù nínú ẹ̀sìn kò sí wèrè nínú ẹ̀sìn ká máa wá sí lọ́hùn ká dọ̀tá ara wa ká máa sí lọ́hùn ká máa kìra mọ́ ká pa ń jíṣẹ́ ọlọ́hùn ká máa lè súnmọ́ ara wa dúrún kìí ṣe dí kìí ṣe dúrún tó ní dálí a gbọ́dọ̀ kéwú sọ̀tá a gbọ́dọ̀ ṣe wíìdì sọ̀tá a gbọ́dọ̀ ṣe wáàsí sọ̀tá torí báwọn káwọn ànábì ṣe dúrún tó ní lọ́dí òun ni ká máa kiri ẹni mọ́ ká máa bú ba ká máa bú yẹpẹ́ ẹsẹ̀ ara ẹni ká máa falùkùránì búra ẹni ká máa fàdísì búra ẹni tí ó sì gbọ́dọ̀ rí bẹ́ẹ̀. ولو آثرت بالمجنى فشكرا. gbogbo ntẹ̀yìn bá wà ní láyé lówó lọ́lá níyì àáfi dúpẹ́ fọlọ́run ní ẹ̀wọ̀n tó a fa yàyà sí nísìn gbogbo abájòkó tẹ́ máa ń ṣe wá àṣìjọ mẹ́ta jọ mẹ́rin àfọ̀ tí màá gbóhùn sí kankan nínú ẹ̀bùn tọ́lọ̀ ń bọ̀ wọ́n. àákí ọlọ́run ní a kì í takọ ọlọ́run pẹ̀lú gbogbo tọ́lọ́run bá ṣe fún ni lórí aṣíwájú àti ará ẹ̀yìn. yusabihu بالقيام وبالركوع. èèyàn gbọ́dọ̀ máa kí ọlọ́run lóòró ẹ máa wọlé bàbá tọ́ àyà fún un la
kó máa kí ọlọ́run ní sùjádà ní rùkú ní gbogbo ìgbà báfa amadu jí kí ọlọ́run. بلا تلفيت بيمنا ويسرا. bìlà tẹlifíìtì láì ní máa wọ̀ tún wò sí ní àbá ti dojú kọ ọlọ́run ọlọ́run ní kó máa wò òun láriwo tá à ń pa kíní ẹnu lọ́lọ́ yìí àwọn ìkẹ́ ayé àwọn orí ayé ti ń dí àwa lọ́wọ́ kò jẹ́ arántí ọlọ́run mọ́ ọ̀rọ̀ mọ́tò ọ̀rọ̀ owó ọ̀rọ̀ aṣọ ọ̀rọ̀ dúkìá ọ̀rọ̀ ilé infa tẹlifitu iltifatu fi sọláàtì wa iltifatu fi ibada wa iltifatu fi du'a kò jẹ́ akọjú sọ́lọ́run tààrà mọ́ kálukú ọ̀yẹ̀rẹ̀ ẹ̀wọ́ ń bẹ̀ ẹ̀wọ́ bàbá ti bọ́ yìí lẹ̀ nísìn wọ́n ti bọ́ àpọ́nlé lẹ̀ àfa mi dé tálà àfa àwọn bí ibà ṣe ṣe wà dáma àfa gbogbo wa nísìn ta ni Sheikh Habibullahi Adam Abdullahi Al-Alori táwọn à ń wọ̀ kẹrì ha àtẹni ọ̀fẹ́ àtẹni ọ̀fẹ́ àfa wa ṣe yàyà wa ṣe yìí nísìn láti lè ṣe bí bàbá ti ṣe ńgbà bàbá ṣe Adama dókè tán wọ́n wá sọ̀kalẹ̀ wọ́n ò sì dá òkè rú kí wọ́n tó délẹ̀ kí wọ́n tó dókè wọ́n tún wá ń wọlé yìí pé àwọn kan tó kù lẹ́yìn ọ̀kan kan bẹ̀rù ni àfa ẹ̀yẹ́ ó ti gba tí mo fẹ́ wí yìí mo rọ níwáàsí fún bàbá ṣe Adamu náà ni wọ́n ní nígbà tá a fa àgbà kan lẹ̀ yìí tó dókè tán tí iyì pọ̀ tápọ̀nlé pọ̀ wọ́n wá rò pé àyè jẹ́ tán àá jẹ́ kù ni àwọn àdìdè ń jọ́nà lọ́hùn bóyá ní àfa bígọ́rẹ̀ náà ní jẹ́ àfa gbangba náà tí ń bá gbàgbé ahamadu làwọn náà jẹ́ ahamadu bígọ́rẹ̀ ahamadu ọmọyẹ̀mọ́ ahamadu takuti àti ahamadu wasalati gbogbo wọn ahamadu wọn tó bí mẹ́rin tán buhaya ńlẹ̀ yìí wọn rò pé ọ̀kankan wọn náà bàbá wa ahamadu yìí náà ń lọ kátó pé ahamadu wa hamawi náà ọlọ́mọsàjẹ́ débẹ̀ àmín. àwọn àdìdè pé tọ̀ ẹ̀yin ọmọ kéwú gbogbo ẹ̀yin jama ẹ̀dọ́dọ̀ mi láàárọ̀ la gbogbo èèyàn wá pé bá a ti pọ̀ yìí wọ́n lá lọ lé kéwú afẹ́ lọ kéwú àfa àgbà ló pa wọn lọ kéwú o tí wọ́n ń wò lókè ńlẹ̀ yìí jọ náà wọ́n wá tẹ̀lé àfa náà àfa àgbà náà bí gọ́ rẹ̀ wọ́n láwọn lọ lé kéwú gbogbo èèyàn wá tẹ̀lé wọn wọ́n ní wọ́n wá ń yípo káàkiri wọ́n wá ń yípo káàkiri ọ̀kan tó wá sámi ń bẹ̀ nù bálábìdún wọn wá lọ ní bọ́dọ̀ àfa sàrùmí ni wọ́n lọ ní wọ́n lọ́dọ̀ àfa kan náà àwọn àfa tó túkù lẹ́yìn wọn ọmọ ẹ̀yìn wọn àwọn adébẹ̀ gbà à ń lọ lé ké ńbọ̀lá àti ké ńbọ̀lá àti ké ńbọ̀lá àti ké wọn á kó yìí kì èèyàn wá pọ̀ rẹpẹtẹ kọjọmi kọjọwọ́ tá a jásán agídí yìí o tá a fi ń kó bá àwọn ọmọ kí wà táwọn ti ń bọ̀ lẹ́yìn kọlọmọdé àjìtá àmín. àwọn adéwájú àfa àti wọn lọ nígbà tó ń tọ́ wọn lọ àfa àgbà ń bọ̀ sáré ti dààmú jáde síta àfa ní ẹ wọlé àfa là ní wọlé àní jòkó kéwù kan lọ dàrú la wá ké wọn ní kíni kéwù náà wọn láwọ tá à ń fi kírun níbo ló yẹ ká kọrí awọ sí tá a bá fẹ́ kírun eré awọ ká kọ sí gábàsì ni àbí ká kọ sọ́wọ́ ọ̀tún wa kó máa jẹ́ bí bá a ti sùn àbí ká kọ sọ́wọ́ òsì kó jẹ́ bá a ti dúran àbí ká kọ̀dí rẹ̀ sí gábàsì kéwù tá a wá ké náà nù àfa ẹ ṣàlàyé ẹ̀ fún wa ẹ bá ń gbọ́ lọ́n tóbi Allahu akbar. ẹ gbé tóbi dáadáa Allahu akbar. ẹ bùkún lọ́n tó Allahu akbar. Allahu akbar Allahu akbar. Allahu akbar Allahu akbar. la ilaha illallah La ilaha illallah. Allahu akbar Allahu akbar. walillahi alhamd. Walillahi alhamd. afa anakumula èyí tẹ wá ẹ dákun nta wá ké ẹ jọ ọ làwọn oníjòkó torí gbogbo yẹn lọ́pọ̀ yìí nta wá ké nù tọ́ ọ bá dá wa lóhùn ọ dàbá tá a dúró iná ládùú sí àfikọ́ dá wa lóhùn ìdààmú pa àfa àgbà wa ló ń bá rò pé tó ń tà ń gbọ́ lẹ́nu yín èyí tí ń bá sì wí ẹ dáríjì mí ó ní wípé bá a bá kọrí awọ sí ọwọ́ òsì bá a ti dùn náà nù ń jọ tá a dùn akọjú ẹ̀ sọ́dọ̀ ọlọ́ pé ibẹ̀ ló ti wá ibẹ̀ náà ni ọ padà sí kò burú ẹlẹ́ẹ̀kejì tá a bá kọrí awọ sí ọwọ́ ọ̀tún níbi tí yọ kọjú sí gábàsì ọ̀dà tá a bá sùn jọ tá a bá papòdà àwọ̀ ẹ̀dẹ́ yẹ bí wọ́n ti sin wá nù bẹ́ẹ̀ náà ṣe gbàlà kíámà lọ́wọ́ sí bẹ́ẹ̀ dẹ́yìn ó ṣe pàdé ọlọ́run ọba rẹ̀ ní
ká kọrí awọ sí ọwọ́ ọ̀tún bàbá wa kọrí awọ sí gábàsì kò ṣe nǹkan kan bá a ti dájú kọ kí Ọlọ́run èyí ò náà dà bẹ́ẹ̀ kí bàbá wa máa wọlé o èyí tó wá burú jù tí ò da rárá bá a bá fi kírun bẹ́ẹ̀ Ọlọ́run ó gbà àmẹ́ni tó bá kọ̀ di awọ sí gábàsì olúwa rẹ̀ gọ̀ bí ìgbà tí yẹn kẹ́yìn sọ́lọ́run tó lóun kírun náà ni látara báyìí bó ṣe yé mi mọ́nu àfàgbà wa ni jẹ́mọ́ ẹgbọ́n tá a fà wí abẹ́ tọ́tọ̀ àfàgbà à ń lọlé àti kí n tá a fẹ́ kí tán bàbá sọ Ádámù wa ní kí làáfà ṣe ń jọ náà àfà fi hàn pé nǹkan ọ̀tán lọ́dọ̀ wa o àwọn tó túkù tí nǹkan bẹ lọ́dọ̀ wọn ni ẹ kọjú síbẹ̀ kí la fẹ́ fi kì í ta ṣe wọ́n ní bàbá wa ṣe Imam Malik radiyallahu ta'ala anhu wọ́n bẹ ní Madina njọ́ kan tí ń ṣe wáàsí lọ́wọ́ ní hadara nínú masalasi anabi haramu nabawi òun sì làáfà àgbà tó kù kò sáfà mi máa ń jọ náà níbi tí wọ́n ń ṣe wáàsí lọ́wọ́ Imamu Shafi'i ọjọ́ ma kékeré tí ó ti dákan mọ́ tí ń rìn káàkiri ọwọ́ àṣírí wá sí masalasi níbi tí Imamu jókòó ti ń níwájú mímbàrí ọwọ́ àrípọ̀ ọmọdé kan ṣeré wọlé lẹ́yìn ìmọ̀lẹ̀ bó dàrú Imam Malik bá dìde níbi tó jókòó lọ́ọ̀kan gbogbo àwọn tí ń wò kí ni bàbá rí tẹ́ dìde gbogbo náà fẹ́ dìde oníkan jókòó títí Imam Shafi'i fi ṣeré jókòó lọ́dọ̀ àwọn ẹgbẹ́ òun ọmọ ẹgbẹ́ nìkan dìde fóun Imam Malik ń bá wá sí lọ nú àwẹ̀ ó wá sọ̀kalẹ̀ wá sí àwọn tó jẹ́ béèrè àgbààgbà wá bí pé Imamu arípẹ́ dìde ńgbà tí ẹ̀ ń ṣe wá sílẹ̀ kan sí òsì kílẹ̀ rí àwa níbẹ̀ ni nínú àwọn ìkàn tí ń bọ̀ tọ́lọ̀ ń fẹ́ fi dábìrà tí wọ́n tó wa tí wọ́n tún jù á lọ òun lọ́lọ́run fi hàn mí nínú mọ́sálásí ọ̀wọ́lé làwọn á ní ẹ̀dàkùnta ni Ọlọ́run ọ̀ràn mi léyìí hùn kí wọ́n má bàa di ọmọ ọlọ́mọ lọ́nà ẹ fi yín lẹ̀ bẹ́ẹ̀ ni àwọn ẹni Ọlọ́run ti ń bá a bọ̀ wọ́n yé takora wọ́n yé bínú ara wọn torí hadira wájú Ọlọ́run ó léwu pọ̀ bí wọn bá takọ ẹni tí ń bọ̀ abẹni ọwọ́ àwọn wájú oore pin lérí ẹnu òun náà ní gúnlẹ̀ rẹ̀ pàápàá lọ́nà sufi torí àrọ̀wáhù ní ṣiṣẹ́ níjọ́ tí wọn bá ń fi nọ́fṣù tí ń fi ń ṣiṣẹ́ lọ́nà tasawuf kò rí bí wọlé àfi kó fi róhù ṣiṣẹ́ wa awliya Allahi ta'ala arwahun wa junudun mujannadatun sọ́jà ni wọ́n tí wọ́n ti gbé aṣọ wọ̀ pé níta bá pàdé lójú ọ̀nà Ọlọ́run ó ti tẹ́ wa lọ́rùn ma ta'arafat minha i'talafat èyí tó bá ti mara wọn sopọ̀ ni wa ma tanakarat ikhtalafat èyí tó bá takora wọn tí ò jẹ́rù kan náà ní mọ wọn à ní rìn pọ̀ mọ́ra wọn àwọn junudullahi àwọn ọmọ ogun Ọlọ́run àmírù wọn wá dé tá à ń pè ní àmírù lè jẹ́ isi bó ni àwọn junudu yòókù ṣe ni pé ọ̀gá wa dé kábẹ́rì fún látara bẹ́ẹ̀ afáwa Yahya ìṣekùtẹ́sì kọ́dà jẹ́ bọ́jẹ́ gbólóhùn kan ni bọ́jẹ́ hútúbà nù lé bọ́jẹ́ àwọn àṣàṣìyà ọ̀rọ̀ jìnlẹ̀ tí ń bẹ lọ́nà tasawufu ìsìlámì tẹ́ ẹ ṣe tíra lélẹ́rí bàbá ṣe tíra kan láìpẹ́ yìí wọ́n fi ṣe sáré orin bàbá wa Sammani ó bò háyà púpọ̀ ó yẹ kó máa kéwú tó bá mọ̀ pé òun fẹ́ di nǹkan lọ́la kó ní tíra náà bò háyà púpọ̀ fáyédù ṣẹlẹ̀ fún ṣé òyà yá ń bẹ̀ ìfẹ́ gbàsìkò púpọ̀ ni Olúwa sọ́nù Al-Qur'ani àti sàwùsù lẹ́ẹ̀kan yá Yahya khudhil kitaba biquwwatin wa ataynahu al-hukma sabiyya. bàbá sẹ́ Abdul Qadir Jilani nígbà tí wọ́n bá sẹ́ lọ ṣiṣẹ́ pọ̀ wọ́n wá béèrè lọ́wọ́ Ọlọ́run pé dákun ọba mi ọba ẹ̀dá tí mo mọ̀ pé sẹ́pọ̀ lọ́dọ̀ rẹ̀ ní tó tún kù tó fẹ́ ṣe lẹ́yìn fìdí ẹ̀ hàn mí ń bẹ̀ àwọn ìmọ̀lẹ̀ wa ń kọjá nínú sírù síyára ìmọ̀lẹ̀ wa ń kọjá
ọlọ́run yìí pé wòlíì tí ó jáde ní kìnìní ńgbọ́ wa délé sí Ahmad Tijani bá a ti gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tọ́lọ́hún bàbá sọ Abdulkadir ní ìmọ̀lẹ̀ wo ló tún tó báyìí ọlọ́run ní àwọn tí ń bọ̀ lẹ́yìn náà ara wọn nù kí ló ń béèrè sí bàbá sọ Abdulkadir ní mo fẹ́ sin lọ́run lára wọn kémi náà ó ti gbà kalẹ̀ torí bí àìgbà wọn bẹ̀ lérí ibú wà tọmọ kí wọ́n gbà fáfá rẹ̀ mọ́ nísìn tó sì ké ń bẹ̀ tábùrọ̀ ọgbà fẹ́ gbẹ̀tẹ́gbọ̀n ọgbà fábùrọ̀ tásíwájú ọgbà fẹ́rù ẹ̀yìn tẹ́rù ẹ̀yìn ọgbà fún àṣìwájú àgbàfọ́ lọ́hùn ni à ń takọ lọ́hùn ni kì í sàwọn tí ń ṣẹbọ nìkan kèfèrí kì í ṣe kírísítẹ́nì nìkan kèfèrí gbogbo mùmínì pàápàá àfà tí ó gbọ́rọ̀ Ọlọ́run dání tí ó gbà ṣe Ọlọ́run lára ọmọ kéwú àbí lára àfà ẹ̀ àbí lára ẹni tí ń bọ̀ ìlérí ibú àfà ni kò ní gúnlẹ̀ rè ṣé Abdulkadir wa rí Ahmad Tijani ìwọ Ọlọ́run iṣẹ́ wo ló fún un kíni náà bá a ṣe kalẹ̀ mo ti gbà fún Ọlọ́run lára látàrẹ̀ bá a ti gbọ́ lọ́dọ̀ àwọn àgbàlagbà tó dá nǹkan mọ̀ nù kí èyàn ó jòkó báyìí bẹ́ẹ̀ ti pọ̀ tó yìí tẹ́ ẹ fẹ́ ṣàǹfààní tẹ́ ẹ fẹ́ kẹ́kọ̀ọ́ tẹ́ ẹ fẹ́ níbẹ̀ tẹ́ ẹ fẹ́ súnmọ́ lọ ká wá gbé ọ̀rọ̀ ìrìbù kalẹ̀ lé stéèjì ká máa wá pòwe ká máa sọ ní tí ọ̀dà ká tó máa kọ yín níjà lọ́ọ́lé ta ló lè ríbù rẹ̀ àfáà ti ń sọ̀rọ̀ ló lè ríbù ẹ̀ yá Yahya. Unzila kitaba bi quwwatin. ẹ gbàṣẹ ìmú ẹ tún ṣe ní ń pè yín náà nù ni bàbá wa lọ́tẹ̀ ní ń pè yín bàbá wa ayédè ní ń pè yín Ọlọ́run fúnra rẹ̀ ti pè yín ìyá mẹ́ta ní bẹ́ńbí Yahya ìyá àtàkọ́kọ́ yẹ kínú ni ìyá àtẹ̀kejì Yusuru ni ìyá àtẹ̀kẹta gbogbo dáadáa táyé tọ̀run tí ń jẹ́ àṣírí Ọlọ́run ní jẹ́ bẹ́ẹ̀ Unzila kitaba bi quwwatin ẹ jíṣẹ́ yìí pẹ́ pẹ̀lú ògo Ọlọ́run wà á tẹ̀ náà ọlọ́họ́kọ́ masabiya láti kékeré rẹ̀ ti mọ kéwú bọ̀ láti pín sí ní ọmọ ọwọ́ Ọlọ́run ti fẹ́ fi yín ṣe kan lé wàhánà ìlàdúnà wàzẹ́kàtà hánà Ọlọ́run fi ń ṣẹ̀nu lè sàlátì ni Ọlọ́run fi ń ṣàánú kọ̀dìríyà ni Ọlọ́run fi ń ṣàánú gbogbo ìsìláàmù ni lọ́nà kéwú lọ́nà mi ó fi ń ṣàánú síkà Adam lọ́nà alimarkezi min ladunna látọ̀dọ̀ Ọlọ́run ló ti wá wazakata zara Ọlọ́run ni zaka Ọlọ́run ni àlékún kẹ́ni jẹ́ zakata ń ta sí fọ̀ mọ́tọ́ nẹ́gẹ́nẹ́gẹ́ ní jẹ́ zakata wakana taqiya. ntúmọ̀ tá a bá sa àfa sàlẹ̀ kò tó wínú àfa àwọn bẹ̀rù Ọlọ́run wọ́n lè máa bú ẹkún bẹ̀ nísìnyí bá a ṣe wá sí lọ àfọ bú ẹkún gidigidi wahanana min ladunna wazakatan wakana taqiya wa barran walidayhi ẹ̀gbọ́n nǹkan bẹ o. walam yakun jabbaran asiya. èmi mo wí ní abọ́lọ́hún lam yakun jabbara àfẹ́ yìí jẹ ní nípa gbowó lọ́wọ́ ẹ̀ àfẹ́ yìí ṣe fọwọ́ náà àfẹ́ yìí ṣe lẹ́sẹ̀ tí ó máa gbàyàwó yàwó kiri àfẹ́ ọba sufi jẹ́ kó fi dínà fáwọn tí ń bọ̀ lẹ́yìn wa kana taqiya barran bi walidayhi sí ni gbogbo bùkátà alẹ́ bàbá àfa dáyà bàbá Abdullahi Salati ti ṣe bàbá Sasili ti ṣe tẹ bá mọ bùkátà tá a fa ń gbọ́ iná lọ́lọ́run fi ń dà sí wọn wì bí yẹn bá ṣe yọ̀ mọ̀ rí sí ni bàbá wa Ahmadu yìí náà bí wọ́n ti ṣe nù ilẹ̀ wa ń fẹ̀ sí ilé wa ń pọ̀ sí dúkìá wa ń pọ̀ sí ẹni bá ti di Ọlọ́run mú gbogbo tí ń fẹ́ Ọlọ́run ó ṣe fún Ọlọ́run sábà ṣe àlékún dáadáa fún yín ayé fẹ́ ṣàǹfààní àtúnfẹ́ gbọ́ sí ẹ já nǹkan jùlẹ̀ fún wa nù lé ká máa gbé lọlé ẹ̀mí gígùn àtàláfẹ́ Ọlọ́run bá ṣe fún yín bí jẹ́ máa bá fara ẹ bá ń pe Allahu Akbar Allahu Akbar ẹ bá ń pe Allahu Akbar Allahu Akbar la ilaha illallah la ilaha illallah Allahu Akbar Allahu Akbar walillahil hamd. walillahil hamd. ẹ dákun ẹ bá ń gbé títóbi fún Ọlọ́run ànukọ́lá. ẹni gbọ́dọ̀ nǹkan tó wá kù òun ni pé èmi náà fi 2,500 mo fi gba àfa àlejò gẹ́gẹ́ bí àdéhùn tá a ti jọ sí pẹ̀lú bàbá mukadam ni 1,000 lọ sọ́dọ̀ bàbá wa lọ́tẹ̀ 1,000 lọ sọ́dọ̀ bàbá wa ní akẹyẹdé 1,000 lọ sọ́dọ̀ bàbá wa ní ayédé tó èyí tó bá tún kú wa máa yanjú ẹ̀ ń jòkó lọ́hùn torí bẹ́ẹ̀ owó àfa Ahmad bàbá wa Ahmad ẹ má bọ̀ wá bàbá wa Ahmad ẹ má bọ̀ wá ní. tọ́ ẹ dákun ẹ bá ń gbé títóbi fún Ọlọ́run. Allahu Akbar. a kí àwọn bàbá wa
àwọn àfa wa ọlọ́mọsàjárí wọn pẹ́. Àmín. ẹ dákun àmì ìhùn náà lẹ́yẹ. Àmín. Àmín ya Allah. ẹ wo ẹ̀kọ́ tí wọ́n tún kọ́ wa gẹ́gẹ́ bí àṣẹ bàbá àti àṣẹ àfa. kì í ṣe gbogbo bàbá tó bá bí ni nìkan ní jẹ́ bàbá. ẹ rí àwọn àfa wa Nakibul Ashraf. Rahimahullah ta'ala. Tagamadahullahu birahmati. Àmín. bí wọ́n ti tóbi tó àwọn àfa wa ṣáájú wọn ni wọ́n. Allah. bẹ́ẹ̀ náà làwọn àfa wa Ṣazali. ṣe rí njọ́ tí ọmọ kéékèèké tí wọ́n bá ń pọ́n tí ó bá ti dá ẹgbẹ́ bàbá rẹ̀ màmá àdánwò ṣe. Allah. ẹ dákun ẹni ọlọ́mọ mẹ́lára rẹ̀ kọ́ bá ń kí bò ṣe ọlọ́run dáadáa. Allahu akbar kabira. mo rí ká mi tíra bàbá wa Imaamu Ghazali. Radiyallahu ta'ala anhu. Hujjatul Islam. wọ́n ní njọ́ tí anabi Yusufu Alayhi salatu wa salam. tó dérí ìtẹ́ ọba bàbá rẹ̀ wá ń bọ̀ bàbá tó bí nínú ganu ni o ọwọ́ àwọ̀ bóun ti tó ó sì wò báwọn èèyàn ti ń pè wọ́n Allah. wọ́n lọ́lọ́ wọn ń retí kí anabi Yusuf ó dìde fún bàbá ẹ̀ ọwọ́ àjòkólẹ̀ kò dìde ọlọ́wọ́ ni bí izzati wàbí jalali lana akharuja min sulbika nabiyyan. Allah. Allahu akbar. ó ní bàbá rẹ̀ nítorí bí wọ́n ti ń pè ọ́ ọ wá dìde fún bàbá rẹ̀ mo fi bẹ́ẹ̀ mi ọlọ́run ti tóbi tó ní mbà nẹ́bí jáde ní bàrà àdì rẹ̀. Allahu akbar. Allahu akbar. ṣé rí ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ tẹ̀ ń bí yìí àtìfẹ́ tí wọ́n tọ́pọ̀lọpọ̀ ní sí wa yìí máa di ẹlòmíì lójú tó bá rà fáà rẹ̀ àbí bàbá rẹ̀ kò ní lè ṣe bó ti yẹ kó ṣe. Allah. Mawlana Sheikh Abdul Qadir Jilani. Qaddasallahu sirrahu. wọ́n lọ́wọ́ ní kékeré ìwọ́n ń gbòòrò ẹni tí wọ́n ń pè ní Al-Gawthul Baghdadi. Al-Gawthul Baghdadi. òun là kọ́kọ́ ẹni tí ń jẹ́ Gawthu. gẹ́gẹ́ bíi tí máa lọ láyé nísìnyí lọ́kànnú àwọn àfáà méjì tí ọ hàn. Ayyakumullahu. lọ́ba ní ilé ibi ṣéwù ní ti ṣéwù ọ̀mà. Walil khaliqi kibru ala kulli alamin. bàbá. Wa man kana za kibrin minal khaliqi haliku. gbogbo ẹni ọba ní kiri máa ń ká ìkọ̀ra yẹ wá. Lil khaliqi kibru. dẹ́gbẹ́ bàbá rẹ̀ mọ́ dẹ́gbẹ́ àfa rẹ̀ mọ́. Walil khaliqi kibru ala kulli alamin. Wa man kana za kibrin minal khaliqi haliku. ọ̀kan nú àwọn méjì yìí bá dìde olówó bí Gawthul Baghdadi ní ntí ọmọ. Ayyakumullahu. Gawthul Baghdadi làwùwà wàríkùn àádà. Akramakumullahu. gbogbo wọn ọmọ pé Gawthul Baghdadi ń gbọ́. ẹnì kejì olówó bí ní nǹkan àmọ́ ó lè má mọ̀. Ayyakumullahu. Sheikh Abdul Qadir. Qaddasallahu sirrahu ilahi bimuhidini mawlalina yati. bàbá. Tafaddal alayna birrida wal karamati bihurmati abdil qadiri lijiyali alladhi lahu rutibatun ta'alu ala kulli rutibati. ẹ̀gbọ́n tí Ṣéhù wí Ṣéhù ní bàbá mi lẹ́ni yìí èmi ọlọ́dọ̀ rẹ̀ tabaruken ìníbẹ̀rẹ̀ tí mo fẹ́ bí àmọ́ mo fẹ́ wà lùbáríkà rẹ̀. Ayyakumullah. àṣẹ gbogbo táwọn mẹ́tẹ̀ẹ̀ta yẹn ti wí ní Ṣéhù ti gbọ́. Allah. ẹni ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá ń gbé títọ́ bí fún ọlọ́run. Allahu akbar kabira.
wọ́n wá dọ́dọ̀ Gawsul Baghdadi bí wọ́n ti rí Al-Gawsul Baghdadi radiyallahu ta'ala ọba tún fara pamọ́ wọn ò rí mọ́ ẹni àrí àyín nísìn aṣọ lè tọ́jú ara ni Allah ọwọ́ afárá hàn gbogbo wọn lẹ́ẹ̀kan náà ó ní wọ ọgbẹ̀sán kiri máa ń ká yẹrẹ lónìí. lili khaliki kiburu ala kulli alamin. sẹ́ni tó bá gbogbo àwọn afá kéékèèké jẹ́ nítorí kọ́bọ̀kọ́bọ̀ tá a ń rí bàbá wa láwọn afá wa lóde ìtọ́gbà kọ́bọ̀ lẹ́yìn kó ṣe fún wọn ọmọ àwọn dàgbàsá wọn tọkọ Allah ọmọ àwọn bú wọn ó tọ̀ wọn ò lè sọ̀kalẹ̀ rẹ̀. Allah Al-Gawsul Baghdadi ó ní wọ́n lọ sọ kó bí wá ní ntá mà gírímàkà rẹ̀ lónìí náà lọ́fẹ́ fi yàjẹ́ ọ lónìí ó sì ní dọ̀la. Allah ẹni ọlọ́run bá bẹ̀rẹ̀ rẹ̀ kọ́ bá kí bó ṣe ọlọ́run. wa man kana za kibrin minal khalqi haliku. ó ní máa lọ lélẹ̀ kú jẹ́jẹ́. La ilaha illallah. ìwọ ló bí wa bóyá lè mọ̀ bóyá lè mọ̀ mọ̀ ọ lẹ́nu tìjú tó ṣẹ́kù lára tiẹ̀ òun náà tó o bá rí mímọ̀ sí ọgbọ̀n. ayakumullah. àìwí bẹ́ẹ̀ fẹ́ni tó ju ní lọ. rusiki talaya. baba. kulli haya ibulazima fabadali jala yukhsha alayka jala. rusiki talaya. rusiki talaya. ma khusifa adatu tashbihi wa wajhu shabahi òun ni wọ́n ń pè ní at-tashbihu wal-baligu. ayakumullah. rusiki talaya. rusiki talaya. kulli haya ibulazima. èyí tí ń wí káfa wa lè mọ̀ pé àṣẹ àwọn sì ń bẹ lérí mi dì sí. rusiki talaya. bí kì í bá ṣe bẹ́ẹ̀ àfa ò gbọ́dọ̀ sọ̀rọ̀ kó máa kéwu kó tún sọlé. ayakumullah. àmọ́ tí wọ́n bá wá wí bẹ́ẹ̀ ìtún pẹ̀lú mi ní nǹkan kan nù pé wọn ò tó bẹ̀ mí ń sẹ́. akramakumullah. rusiki talaya. rusiki talaya. kulli ayayi mulazima fabadal jala yukhsha alayka jala. Gawsul Baghdadi ó ní wọ́n ṣe wọ́n tẹ̀lé káàdìrì. qaddasallahu sirrahu. ibi tí sẹ́wù ti gba tiẹ̀ nu. la ilaha illallah. àwa ni wọ́n lọ fẹ́ wà lùbáríkà wa ìwọ lọ́la gáà yìí. la ilaha illallah. ọ̀dà mo dìde fún ọ lẹ́tọ̀ọ́ni anta basul ashabi. ayakumullah. basul ashabi sifatun sufiyatun liman tasala darajatal gawzawiyya. ayakumullah. ó ní látẹni tòní kúlù ní kí yẹsi huwa yẹsi kutu illa di kaka. amri bi amrillahi qultu kun yakun fakullu bi amrillahi fakun bi qudrati. bí gbogbo àkùkọ bá kọ yọ dákẹ́ àkùkọ tiẹ̀ nìkan ni ò ní dákẹ́ fa innahu yasihu ila yawmal qiyamati. Allah. yọ kọtàlì kìyàmà Ọlọ́run fi dé ni. akramakumullah. àwa ló ti jú Gawsul Baghdadi bá dìde lérí àga ó ní ojú kó mbẹ. la ilaha illallah. Ọlọ́run ni mo gbọ́ wọn á fàgbàlagbà ara sépèlé yẹn. ayakumullah. àbá gbogbo àwọn ṣáájú àbá pé yájú sẹ́nìkan rí. Allah. àwọn tí wọ́n jẹ́ bàbá àwọn tí wọ́n jẹ́ àfa àwọn lè tún ṣe. mo bá dọ́nà Sufi ọ̀wọ̀ tẹ́ kù fún àwọn tó bí wa káwá torí pé ń bù fáwọn náà ní da ìgbà pa fáwọn nìyí. Allah. Allah. abẹ́pẹ́ bá tẹ́pẹ́ àwọn ọ̀kan yìí jù kan lọ. ayakumullah. kọ́bọ̀ tóbi dọ́là náà tóbi ẹ̀wọ̀n sẹ́yìn ti ń bẹ láàrin àwọn méjèèjì. ayakum. subahana rabbika rabbil izzati amma yasifun wa salamun ala al mursalin walhamdulillah. jọba ẹ̀dá kan jágbó lọ́n tóbi ẹ̀rí ọlọ́nkọ́ wọlé abẹ́ ọlọ́nkọ́ bá sànú bàbá wa ya Yahya khudhil kitaba bi quwwa wa atayna al-hukma sabiyya ẹ ti rí i pé ọmọké wà tàfà àwọn ni wọ́n jọ ń bluetooth oore síra ara wọn
ẹlòmíràn ọmọ wò wípé bàbá wa Sheikh Abdulmajid Afanla àwọn ni kí wọ́n wá ṣe wáàsí lẹ́yìn náà kí bàbá wa Amirul Jaysh náà káwọn náà kan wọ́n ṣe wáàsí wọ́n wá ṣèráfì jù báyìí lọ jẹ́bẹ́ ẹ̀dá kan bá ń sọ pé amínà lábẹ́ ẹ̀bẹ̀ náà jẹ́ akékúrò Allahu fún bàbá wa bismillahir rahmanir rahim qul huwa Allahu ahadun Allahu samad lam yalid wa lam yulad wa lam yakun lahu kufuwan ahad tí wọ́n ń wò wípé ilé yàyà ọmọ ìyá mi náà sì ní ẹ̀sìn máa mójútó bàbá wa wà lẹ́yìn báyìí kọ́dà tí wọ́n bá gbàgbé ara fìlà kínkínní ni bàbá wa Yahya Salati ni wọ́n dé bàbá wa Ar-Rahil wọ́n wá wọ́n pé ọmọ ìyá mi nǹkan kó sì ní sí ọ́ Yahya Salati ọ̀nà sì ní ọmọ ìyá mi náà ni wọ́n ti rántí báyìí ní August 18th 8 2002 ọlọ́run kó wọlé abẹ́ ọlọ́run kó túbọ̀ akẹ́ bàbá wa Nakibul Ashraf Ar-Rahil ẹ̀dá kan máa ń ṣe àmì ẹ̀ wá ti wá rí i pé bàbá wa Abdulmajid Afanla kò sí bí ọmọ kéwù ṣe lè rí bàbá wa Sheikh Adam kò sí bí tí wọn bá wọn lọ ẹ wá rí i pé náà wọn fẹ́ pé ẹ̀yin ẹ̀fẹ̀ kẹ́ máa sọ̀rọ̀ káfẹ̀ kẹ́ ní sùúrù bàbá wa ní láéláé bí bàbá wa Yahya bàbá wa Salati ẹ̀yin náà wàá sọ tẹ̀yin náà ni ẹ ti rí i pé bí bàbá wa Salati tó wọn láwọn ó di bàbá wa mọ́lẹ̀ alekun gbígbàdúrà ẹ̀yin bàbá wa à ń kẹ́kọ̀ọ́ lára yín tó pọ̀ lẹ́yìn náà ẹ̀yin bàbá tẹ̀sí jáfa wa ọlọ́run bọ́bọ́ lójú òní kọ́ bá wa ṣàánú yín mirhatun hasana lẹ́jẹ́ fún wa gíláàsì tó dáa bẹ́ẹ̀ yín náà ṣe lò ó dáa wa náà máa lò ó bẹ́ẹ̀ alekun gbígbàdúrà ẹ̀dá kan bá ń ṣe fún bàbá wa Yahya Salati alekun gbígbàdúrà ẹ̀dá kan alámúnáṣẹ́ra kan náà lẹ́tùn bá ń ṣe fún bàbá wa Abdulmajid irùngbọ̀n ń fáyìn ń bá kọfí àmú aṣọ ń fáyìn biduni israfin wala makhila ọlọ́nkọ́ wọlé abẹ́ kó tó máa ń sànú àwọn bàbá wa jù báyìí lọ ọmọ kí ó tó bá ní làákà yìí dáadáa gbogbo wa náà làwọn ń bẹ ẹ̀dá kan náà tẹ́ nìkan ẹ bá ń ṣí àrẹ pẹ̀lú àwọn bàbá wa káyà alákọ̀ọ́kọ́ kó lè bọ́ bá mi tààlà méjì tó kù kọ́mọ̀ bá àwọn bàbá wa ọlọ́nkọ́ wọlé abẹ́ kó bá a sànú wọn bisimilahi suratul kawthar bisimilahi rahman rahim inna ataynaka al-kawthar fasalli li rabbika wanhar inna shani'aka huwal abtar. ẹ̀bẹ̀ mo bẹ́ẹ̀ lu àmì ọlọ́run ya Rabbi mo ké pe Olúwa mi ọlọ́run àlánú lórí bàbá wa bàbá dáadáa Abdulmajid mi Afanla kọ́lá mo dààmú bàbá mo bẹ̀ wá Olúwa kò ní wá aláyẹ̀ lọ́ládé wálé ìràwọ̀ yóò ní wọ́n mi lọ́la mọ̀ọ́mọ́lá yóò wọlá àdàmọ̀ mi bàbá tiwa ṣéwọ́n Ahmeda mi ọlọ́dún ẹni kò ní jẹ́ àṣemọ̀ ẹ bá mi sámi èyí ò ní jọ pin òre lọ́la mọ̀ọ́mọ́dá ẹ ò tún sẹ́mi sí lọ́la Olúwa ẹ ò tún sẹ́mi sí lọ́la dé wálé ẹ ò tún sẹ́mi sí lọ́la lọ́wọ́. Allahu Allahu akbar Allahu Allahu akbar Allahu Allahu akbar Allahu Allahu akbar. Muhammad Allahu akbar Rasulullah Allahu akbar. Habibu Allahu akbar Habibu Allahu akbar. Ẹ̀yin mọ̀ Allahu akbar kẹ́tó ṣe Allahu akbar. Kuna wo Allahu akbar. Ọmọ wúrà Allahu akbar. Mo dúpẹ́ Allahu akbar. Amiru kẹ́sì Allahu akbar. Kò ní tẹ Allahu akbar.
sọ̀láàtì Allahu akbar. kọ́lùmọ̀ lọ́la bàbá mi Allahu akbar kọ̀dìrí Allahu akbar. ẹ̀kọ́ yín Allahu akbar ẹ̀kọ́ ló jẹ́ Allahu akbar. ẹ̀kọ́ ló jẹ́ Allahu akbar fún gbogbo wa Allahu akbar. Bàbá wa tí wọ́n rò pé òun láyé la, tí wọ́n rò pé tí wọ́n rò pé Dáúdà mi, Ṣéhù Dáúdà náà, bàbá kò ní ìbàjẹ́ lọ́la Muhammad mi. Dáúdà tí wọ́n rò pé láyé la, tí wọ́n rò pé Adéṣínà nìyẹn, ó náwó Muhammad mi, kò ní ìbàjẹ́ bàbá, ẹkú yìí náà wò mí. Kò ní bàjẹ́, kò ní jẹ́ ànàmọ́ lọ́la mú mọ́ mi. Èyìnbó nìyẹn, èyìnbó síìtì lẹ́wọ̀ yẹn, síìtì gòdì mi. Mo ní kò ní bàjẹ́ láyé lára, lọ́la bàbá wa, Ṣéhù Dáúdà náà, lọ́la Ṣéhù mi, Ìsá Rúhùlá, Ìsá Jàfáríyà. Kò ní bàjẹ́ bàbá Amínà. Tí wọ́n rò pé o, tí wọ́n rò pé Dáúdà tí wọ́n rò pé, tó rò pé kò lè pàgọ́, tó rò pé kò lè jẹyàn. Gẹ̀rẹ́gẹ̀rẹ́ bàbá, gẹ̀rẹ́gẹ̀rẹ́ ojú tí wọ́n, ó kọ́lé alárinrin, ó ra mọ́tò ó bàbá o. Bàbá kò ní ìbọ̀jẹ́ láyé láà, òkú yìí náà wò mí, kò ní jẹ̀yà náà wọ́n, síìtì gòdì ò ní bàjẹ́ lọ́la Muhammad mi. Ẹ bá mi sáàmì àṣẹ láyé láà, ìgòdì ò ní bàjẹ́ o lọ́la Muhammad mi, lọ́la Rasulullah. Ẹ jíjọ́ Muhammad mi láyé láà, ẹ má jẹ́ kó rẹ̀ yín o, ẹ má jẹ́ kó rẹ̀ yín. Bàbá mo dúpẹ́ o, ẹkú yìí náà wò mí. Kò ní jẹ́ yá náà mọ́, náà wà rọ̀ mọ́ kẹ̀yẹ, ó náà wà rọ̀ mọ́ kẹ̀yẹ wọ́n láyé láà. Kò ní bàjẹ́ àrọ̀mọ́ kẹ̀yẹ o, ṣebí tìlú Ìlọrin, bàbá kò ní bàjẹ́. Síìtì gòdì ò ní yànkú láyé láà, síìtì gòdì ò ní yànkú, wọ́n náwó bàbá wa o, bàbá kò ní bàjẹ́ lọ́la àfà wa, lọ́la Ṣéhù wa láyé láà, lọ́la Ṣéhù wa. Ya Subhanallah, ya Subhanallah, kálùmọ̀. Síìtì gòdì nù, aláwọ̀ náwó fún Sáyídà mo dúpẹ́. Kò ní tán lọ́wọ́ rẹ̀, kálábíjà yìí Muhammad mi mọ̀ sámi. Àjọwọ́ la bàbá wa, kálá Ṣéhù fọlọ́hún ṣọ bàbá rẹ̀. Aláwọ̀ la mọ̀ wí ya, aláwọ̀ wí oníbàjẹ́ sámi. Alákòjọ́ mọ́lẹ̀ wọ́n, alákòjíjọ́ Rasulullah òjíṣẹ́. Kò ní tán lọ́wọ́ rẹ̀, alábíjà Rasulullah mọ̀ sámi. Síkìrì jọ àwa, kálá síkìrì lọ́rọ̀ àwa kálá. Aláhàsí yìkìrì, alájò dàlíjọ́ náà ní àlá. Wà kálá ẹ máa jó rẹ̀ yín, alá nítorí Rasulullah àlá.
yàrá kò ní tán lọ́wọ́ rẹ̀ máa sábì. àlà àmìrù kẹ́sì mi yàrá kò ní bàjẹ́ bàbá sámi. àlà lọ́la bàbá mi yàrá àtọ́lá kọ́dírì mi bàbá wa. ayọ̀ wàlà bàbá wa àlà ìdásọ́lá ti bàbá rẹ̀. Jidi mo hala hele haniye hala adi mo mo gbede nu hala baba wo niyan ku esa mi hala lahu ya hala hala lahu ya hala hala lahu ya hala hala adi mo ki baba mi Sayyidina Muhammad Rasulullah alayhi salam Allah.